nínú Islam ó lè kan létí rẹ o ìwọ tó wá ta tẹ́tẹ́ tó wá kó ojọ tó wá mówó tẹ́tẹ́ yẹn abó lu jìbìtì ṣe 419 ó wá kó yẹn ó wá kó lọ sí hajj nǹkan méjì ni ó ṣẹlẹ̀ bismillah tó bá lọ Mákà pẹ̀lú owó tẹ́tẹ́ tó bá dé hajj Ọlọ́run lè gba hajj ẹ̀ ó wá jí àtẹ́tẹ́ ṣẹ̀rí pé ó ti wọnú ara wọn báwọn. Ọlọ́run gbà ájì rẹ̀ Ọlọ́run gbà ṣùgbọ́n pé tẹ́tẹ́ tó ta yìí o. àwọn sórí làbáyíká láwọn làbáyíká láṣẹríkà láka làbáyík innal hamda wan ni'mata laka wal mulk láṣẹríkà láka máa wí Mákà. làbáyíká mo jẹ́ pé rẹ Ọlọ́run o làbáyíká láṣẹríkà láka làbáyík mo jẹ́ pé rẹ ọba tí olórogún o innal hamda gbogbo ọpẹ́ dájúdájú ọpẹ́ wan ni'mata àti dẹ̀ra láka tìrẹ Ọlọ́run wal mulk gbogbo ọlá tìrẹ ni o láṣẹrí kalak ọba tí ó pè ní jíjí olórogún bó bá wá ń ṣe làbáìkà nu ilé Ọlọ́run pẹ̀lú owó jìbìtì pẹ̀lú owó tẹ́tẹ́ pẹ̀lú owó ọtí àwọn màláíkà gẹ́gẹ́ bí ṣẹ̀dí àti sọ fún wa wọn wà máa ṣépè padà fún ohun tó ń yẹ pé làbáìkà Ọlọ́run ò gbá jì rẹ o. bàbá bọ àwọn tí nígbàgbọ́ pé táwọn bá ti dé ìlú mímọ́ táwọn dé Mẹ́kà wàhálà Ọlọ́run àdá ìfọ. mò ń bọ̀ lórí ẹ̀ làbáìkà Ọlọ́run ò gbá jì rẹ o. Ọlọ́run pè ọ́. wàhálà àṣàdá ìkà tó ẹ pọ́lọ́hún ti ẹ̀gbá jì rẹ nìkan ni ìbàdà wàhálà àṣàdá ìkà ó tún wá ní sóríire. nílé Ọlọ́run wọ́n ṣẹ́bi lé. ó tún wá yọ fọ́ọ̀sì yẹn ó tún wá ní sóríire. ó ti yé làlàbáìkà wàhálà àṣàdá ìkà. ok inú Quran bí èèyàn bá jẹ́ lẹ́ṣẹ̀ tó bá tẹ́rí wọnú Kaaba Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ òun á dáríjì pátápátá ṣé kò ní padà sí díẹ̀ sẹ́yìn mọ́. ìyẹn l'Ànábì sọ fún wa o sallallahu alaihi wasallam Ànábì sọ fún wa wípé man hajjal baita gbogbo ẹni bá wá sí ní Ọlọ́run walam yarifus tí ó wù àpò kí ìwà tí ó dọ̀tí tí ó wù ìwà dọ̀tí tí ó walam yafsuk tí ó ṣe ń tọ́lọ́hun ò fẹ́ rọjá kàyáwómi wọládá tí ó mú o irú ẹni bẹ́ẹ̀ ó ti di ọmọ tuntun gẹ́gẹ́ bí ọmọ ọjọ́ tí ìyá rẹ̀ bí gbogbo ẹni bá lọ Mẹ́kà tí ó ṣe tọ́lọ́hun ò fẹ́ tí ó wà pòkì tí ó ṣe tí ó dá ó ti di ọmọ tuntun ẹ̀wọ̀n ọmọ tuntun ò lẹ́sẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ náà lẹni tó lọ Mẹ́kà tọ́lọ́ ń gba ájì ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí ìjọ́nà tí wọ́n gbà lọ ájì sọ́nà tó tọ́ ni ṣó pààyàn lẹ́kùn lọ ájì ni ṣó ṣe tọ́lọ́hun ò fẹ́ ni Ọlọ́run ò ṣe tàn fà á lọ́wọ́ ṣe àwọn tí bá ti dé Mẹ́kà báyìí gbogbo ohun tí mo ṣe ẹ lọ wú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa lọ Saudi Arabia tó máa lọ ń jalè lọ́hùn mo ti rí ẹni tó ń ṣe picky pocket ní Mẹ́kà rí náà wallahi tallahi ó ń yọ owó báyìí nínú Kaaba ẹrù sì bá ó padà rí rádaràdà kù Allahu Akbar. ẹnìkan dẹ̀ bá wa lọ àjì kan that was 2014 yes astagfirullah 2016 lẹ́nu yẹn bá wa lọ ọmọ gbóró ni ó wá yàtọ̀ tó sí gbogbo ara báyìí ṣẹ̀dẹ̀ mọ̀ pé tá a bá di Mẹ́kà aṣọ ìráàmù wa á bọ́ṣọ ni a máa ń ṣe bí ìpele báyìí ni gbogbo tàtún oríṣiríṣi orí ẹkùn orí lion orí elephant wọ́n kàn fi ṣe fashion títẹ̀ ní ó fi ṣe fashion ní o àbọ̀gbọ́n ṣe wá rí airport Èkó láti sọ fún jọ́nà pé wàláì gbogbo jọ́tẹ́ nìyẹn bá wo interview yìí yóò mọ̀ pé wàláì bó ṣe rí nu mo ní ibi tá à ń lọ yìí ṣe pé London kì í ṣe Amẹ́ríkà gbogbo tàtún tó yà yìí àgbákò ni kí ló ọkùnrin wà ní gbogbo ilé ìfọkànsí ó wà fà ẹ fi wá lẹ́gàre gbójú jàre kìnìkan ok lọ́ba abadimaka àti ń bá eré àníyàn lọ àti ń bèrè àníyàn lọ Mẹ́kà ó fẹ́ lọ tàwa fún jọ kan aṣọ ìráàmù ló wá gbé lọ ṣe mọ àwọn Lárúbáwá
àwọn ọlọ́pàá tó wà nù ọlọ́pàá bẹ́ẹ̀ ni àwọn wá rí wọn kàn rí gbogbo tattoo ní ara ẹ̀ ni bẹ́ẹ̀ nìkan ṣe pariwo ni ẹ ọmọ Ghana lẹ́ni yẹn pé àwọn ti yọ owó lára àwọn o wọ́n ṣe kíni kan o wọ́n ṣe bu ọ̀bọ yẹn sọ. suspect number 1. Kai. nígbà tí wọ́n bọ̀ ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ ńlá ni o. Allah akbar. wọ́n bu so báyìí crossback ẹ̀ bá dẹ̀ máa ń lo crossback tìbẹ̀ la máa ń tọ́jú àwọn kan wá sí nígbà tó máa yọ crossback ẹ̀ tó mú lọ testing room tó máa test ẹ̀ wọ́n wá ń kó àwọn owó tóun ní jáde owó Ghana wà ń bẹ owó London wà ń bẹ owó America wà ń bẹ wà láìké dẹ̀ sólè. ìgboro ni. wà láwọn ìgboro ni. ìgboro ni. kódà chairman iṣẹ́ onímọ́tò kan ni. Allah akbar. ládùúgbò kan. Allah akbar. wàlá kì í sólè. bọ̀tọ̀ Ọlọ́run fẹ́ jẹ́wọ́ agbára ẹ̀ fún. Ọlọ́run yà ni nà ń sí. Ọlọ́run fẹ́ jẹ́wọ́ agbára ẹ̀ fún pé tó bá délé gbogbo àdáadáa tó yà sára yìí. Yorùbá náà tẹ́ni ìrísí ní ìṣe ní lọ́jọ́. obìnrin lè ṣe oníranran fashion tó bá wù. obìnrin lè ṣe oníranran fashion tó bá wù kí lọkùnrin bá bí à ń lo yẹtí. à ń lu mú. ọkùnrin bá wà ń lu mú kí ni gbogbo tattoo. bàbá ọkùnrin tẹ̀ tí ń lù dodo. kí la fẹ́ gbà bẹ́ẹ̀. tá a nábì dẹ̀ sọ pé Ọlọ́run ṣe fi gbogbo ọkùnrin tí bá ń ṣe bí obìnrin àti gbogbo obìnrin tí bá ń ṣe bí ọkùnrin. sallallahu alayhi wa sallam. àwa kí arákùnrin yìí mọ́lẹ̀ wàláhì kò bá wa Nàìjíríà. lórí ọ̀rọ̀ tí o mọ tí o mọ ẹsẹ̀. wọ́n gbé lọ sẹ́wọ̀n street rẹ̀ ọdún kẹta tá a wá lọ àjìnà tó wá rí dísẹ́. Ọlọ́run kan fi pamọ́ ni òun náà wá délé ó wá ronú ara rẹ̀ wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ tí ò yẹ kó kọ́ gbogbo tattoo yẹn tattoo dẹ̀ rèé kò ṣeé parẹ́ Allah Akbar. tí kọjọ yẹ pé ẹni tó jalè tá à ń wá ń jọ sí o lẹ́yìn ọdún kẹta kámẹ́rà padà rẹ nìyẹn mú Allah Akbar. ṣùgbọ́n tó Ọlọ́run fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ Ọlọ́run fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ Allah Akbar. gbogbo owó táwọn á gbà lọ́wọ́ ẹ̀ nígbà yẹn òun ló lówó fúnra rẹ̀ ó wá ṣe dédé táyé wọn á kówó yẹn padà fún wọn á fún ní nǹkan mi ó sì ti wá lẹ́nu má dé lu wa mọ́ o.